Africa Content TV. Kí ló wà fún báyìí? Kí ló ní fojú ṣe báyìí? Kí ló fẹ́ bọ̀ báyìí? Ọlọ́run ló dá mi báyìí. Báyìí náà ni ọ̀hún bàbá ṣe tètè bí ló bá tán. Kí ló wà fún báyìí? Kí ló ní fojú ṣe báyìí? Kí ló fẹ́ bọ̀ báyìí? Ọlọ́run ló dá mi báyìí. Báyìí náà ni ọ̀hún bàbá ṣe tètè bí. Wọ́n yẹ kí ló wà fún báyìí, ilé ẹni fún ojúṣe yìí báyìí. Ọ̀tà, mo kọ́ni lọ́jọ́ sí, mo ní lọ́ńdà ló kàn báyìí. Bàbá ti ṣe ẹ̀ báyìí. Mo l'Amẹ́ríkà ló kàn báyìí. Bàbá ti mú yẹn wá dùn báyìí. Kánádà ló kù báyìí. Báyìí ló ní ọ̀hún bàbá ṣẹ̀ṣẹ̀ dọ̀bí ló bá mú. Ẹyin tèmi, ẹyin ti tí ní lọ́jà, ó lọ bẹ́ẹ̀, ó yà torí lọ sójójó lẹ́bà kò lè rẹ̀ láyé. Ó yàtà, ìdí kan torí lọ sẹ́kọ́ ní lẹ́bà kò lè rẹ̀ láyé. Ó yàtọ̀ lórí pé sákìtì wọ̀wọ̀, sí ilé dàrú, ẹyin ti ká mẹ́rin, ó lọ bẹ́ẹ̀ jọ, ó yà lórí ọ̀lù. Ọlọ́! Oyana, tó bá dé London, wọ́n mọ lẹ́gànà, tó bá dé London, bóyá wọ́n mọ lẹ́gànà, tó bá dé Kẹfà, wọ́n mọ lẹ́gànà, tó bá dé Amẹ́ríkà, láti sọ sí lẹ́gànà, tó bá dé Canada, láti sí lẹ́gànà, lórí ọ̀nà, wọ́n táyé mọ́nà, sí ìlànà, wọ́n táyé mọ́nà. Arójú kúrò sí mọ̀ pé àlùjọ mi bọ̀ yá bá. Agbára bóyá tó mi yóò lé. Sí ìlànà o, àlàmọ́ máa lo gbèjà. Oyin tèmi súnmọ́ mi gàjọ mú jó. Àlùjọ mi bọ̀ yá bá. Arójú. Àmọ̀pẹ́ máa fẹ́ ẹjọ́ kì í ṣe ṣe àbí ẹ̀nà ọ̀tọ́ra ọtí ẹ̀ wọ́n ti ní sí lẹ́dà ọlọ́fẹ́ ti ìrànlẹ́ ọ̀làdùn gbólógbó. Arúgbó àlùjọ mi bọ̀ yá gbádùn ní. Gbogbo ẹjọ́ mi yóò lé. Tírí lẹ́dà ọ̀là ẹ̀yìn tó gbájọ́ ẹ̀yìn tó lójú. Àti bàbá àlàbù. Bóyá ṣé wọ́n ní mo pa lọ́wọ́ ìdìbàdàn ṣe tóbi tó wọ́n tó bá mi kà ó. Àlàyé bó ṣe tóbi tó wọ́n tó bá mi kà ó. Wọ́n tó jẹ́ra kí wọ́n rà ní àti ẹ̀sìn tí wọ́n lọ o.
sẹ́yọ̀ alága ọ́fíìsì gbogbo níwọ̀n wọ́n náà òkè station gbogbo ti ní nǹkan èèyàn ọ̀sán arúgbó ni wọ́n kọ̀ ẹ̀wọ̀n níbẹ̀ èèyàn ti mọ lẹ́rẹ̀ ẹ̀gúnlé láwọn yìí ọ̀rọ̀ làwọn náà wí ọ̀rọ̀ tí rí sáni wọ́n sọ. Yóò ti dárúkọ àwọn tó pé ní o. Wọ́n ní ìfọ́nmọ́ ṣe ṣe ẹ́ báwo tí wọ́n ti akẹ́yẹ́ máa jẹ́ ọlọ́pàá akẹ́wàjà o. Arúgbó. Gbogbo faná lé. 16 hours ẹ̀ lè mọ̀ ṣe. Báwo lẹ̀? Wọ́n á sábà wá sí o. Wọ́n sábà wá sí o bàbá. Ẹ máa tọ́jú Abọ́ládé bí ọ̀sà Abọ́ládé mẹ́rìnsì ètò pa. Ẹjọ́ bá fún mi láì kí n fi dárúkọ àwọn tìbí kan o. Àwọn peace nation. Arúgbó ni wọ́n lò mọ̀ ṣe. Ọ̀gá àgbà ni wọ́n lò yí arúgbó.